Welcome to Olateju Blog for your Yoruba trending news and updates. Share video tí mo fẹ́ fi wọ̀nyí yìí, mo fẹ́ kẹ́ fara balẹ̀ ká jọ wò. Ẹ mọ̀ pé tá ò bá rí a kì í sọ. Ká dẹ̀ tó sọ, ó yẹ kó mọ̀ pé a ti ṣe ìwádìí fínífíní ká tó mọ wá fún yín lórí ètò. Ẹ má gbàgbé láti bá wa like, share, láti subscribe kẹ́ lè máa jẹ ìgbádùn wa lọ. Ó yá, ẹ jẹ́ ká jọ sojú abẹ́ ń kó. Ẹ káalẹ́ o, ẹ̀yin èèyàn mi. Ọ̀rọ̀ nípa akú ọdún akú yèdún o. Mi ò tiẹ̀ tí káwọn èèyàn kú ewu ọdún. A ṣe púpọ̀ ẹ̀ láyé. Ẹ̀mí wa ló máa ṣe yòókù tó ń bọ̀ o. Ọ̀rọ̀ nípa tó ń ṣẹlẹ̀ nílùú Burkina Faso. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ní Nàìjíríà náà ká fi ṣe àríkọ́gbọ́n, ká wo àríkọ́ṣe, torí àwọn ẹni tán láwọn dàgbà táwọn ọmọdé ò bá rí nǹkan kan kọ́ lára wọn, ó yẹ kán kọ́ nǹkan kan lára ọmọdé ni. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun tẹ́ ẹ bá ń gbọ́ mi, kẹ́ ẹ jẹ́ kí n gbọ́ o, ẹ jọ̀ọ́ kẹ́ ẹ jẹ́ kí n gbọ́, ẹ dákun o. Ẹ sá ti bá mi tẹ yes tẹ́ ẹ bá ń gbọ́ mi. Kí ni mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí? President Burkina Faso, ọ̀rọ̀ náà máa wáyé lórí ọ̀rọ̀ Sunday Igbhoho. Ẹ máa bọ̀ kẹ́ ẹ wá gbọ́ wìrìwìrìn, kẹ́ ẹ sì wá wo ohun tí ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá tí ì rí. President Burkina Faso ó ti ń sọ fún wọn wípé àwọn alákatakítí kan jọ̀ọ́ kán má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó da ìlú ìrú gẹ́gẹ́ báwọn ṣe rí ìgbà yìí. Kán jọ nítorí ọlọ́njọ́ yídì o, káwọn ojọ kírun papọ̀, wọ́n ti tún bẹ̀ ṣe, ibẹ̀ dẹ̀ ti pọ̀ dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ dákun tẹ́ ń gbọ́ mi, ẹ dákun torí Ọlọ́run tẹ́ ń bá ń gbọ́ mi. Ẹ bá mi tẹ love bí láìkì lẹ́tẹ̀ ni ẹ bá mi tẹ̀, ẹ jọ̀ọ́ kí n má sọ̀rọ̀ dálẹ̀, ẹ jọ̀ọ́. So kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ tán dẹ̀ kọ́ sí kinní. Ó wá ti ń sọ fún wọn kó tó di pé ọdún dé wípé kán jọ̀ọ́ yídì tá a bá máa ṣe o, kán ṣe lójú kan náà. Mọ́sálásí lè yàtọ̀ ṣùgbọ́n kán ṣe lójú kan náà. Wọ́n ní láti ìgbà yẹn ńlá àfáà yìí ti ń bú ìmáàmù, ó wá ń fi Ibrahim president fi ṣe wáàsí gẹ́gẹ́ bíi ti Ògbómọ̀ṣọ́ ṣe máa fi àwọn lọ́balọ́ba ṣe wáàsí, àwọn àfáà ńláńlá ṣe wáàsí. Kì í ṣe pé ní mo bú tó Ògbómọ̀ṣọ́ o, mo fi ṣàkàwé ní tó dẹ̀ ṣẹlẹ̀ ni. Wọ́n tí a bá ti bá wọn sòótọ́ ọ̀rọ̀ alákatakítí ni máa yìí, tí a bá ti bá wọn sòótọ́ ọ̀rọ̀ gbogbo wọn pátá ni ó ti Nàìjíríà. Ẹ̀yin yẹn náà máa fi ṣe wá àṣìṣe rí pé tí bàbá Mùdírù náà bá jáde báyìí, bàbá yẹn náà máa hán mọ́nu ni wọ́n fi ṣe rọ́dù. Wọ́n yí ohun rẹ̀ padà ní gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn wá sọ ó ti ṣe báyìí nìsín. Kí ni mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí? Ní pé ńgbà wọ́n lọ sí yídì, wọ́n bá dá yídì sí méjì. Pírẹ́sídẹ̀ntì ṣe lè pàṣẹ kẹ́lẹ́ ní ṣe ibi tí ńgbà wọ́n kírun tán, ibi tán ti ní ó yá kán lọ kó gbogbo wọn wá nìyẹn. Eré ẹ wo ibi tí ìmáàmù ti ń sáré lọ, kò fẹ́ wẹ̀wọ̀n. Wọ́n wá ráwọn ọmọ rẹ̀ kó, kíkó tán kó àwọn ọmọ rẹ̀, wọ́n ló yá. Àwọn àmì ti kú nítorí ọ̀rọ̀ ìlú kó lè bá a dá. Àwọn ọlọ́pàá tó kú kò níye nítorí ọ̀rọ̀ ìlú. Ẹ̀yin wá tún fẹ́ fi ẹ̀sìn da ìlú rú, òun ò ní gbà o. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bú nìyẹn, tó bá ti jáde wá sí wọ́n mọ̀ bú pírẹ́sídẹ́ǹtì. Ìyẹn wá ń lé lọ, ó sá lọ, kò dúró. Ibi tí wàhálà ló bá kó gbogbo àwọn ọmọ rẹ̀ torí ṣà. Ó wá ló dà kò bú, ẹ yẹ wá tiẹ̀ wá pírátìsì iṣẹ́ àmì. Ẹ kọ́kọ́ wá fún tírénì, kẹ́ ẹ wo ohun tójú àwọn àmì rí kó tó di pé wọ́n bọ́ sínú ogun. Ó yá. Ṣé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ, wípé ẹni tó bá fẹ́ báyàn jìjà lù, ẹ kọ́kọ́ lọ fún tírénì kan mọ bó ṣe rí. Tán bá mọ bó ṣe rí, ẹ rí i pé áìdà kan múra sí ọ̀kan láwọn ò ṣe. Kì í ṣe tí ẹ gbà tán tẹ́ ẹ̀ ní lè ṣe. Mi ò fi sọ̀rọ̀ ebú o, àkàwé ni mo ń ṣe àti tó ń ṣẹlẹ̀ kẹ́ ẹ lè bá àgbọ́, torí wọ́n lè máa purọ́. Ìní pé ọ̀rọ̀ ẹ̀sìn náà fẹ́ fi mú pírẹ́sídẹ̀ǹtì Burkina. Ìgbà wọn fi mọ́sálásí wọn láwọn kọ́ 200 mosques fún. Máa yẹn lòun ò fẹ́ kán wá kọ́lé iṣẹ́ ṣẹ́rí kó ń jà fún ìlú ẹ̀. Wọn ò mọ̀ wá ẹ wo ọ̀nà religion wọn fẹ́ fi dàlú yẹn rú. Ìyẹn ò sì ní gbà fún wọn, torí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti dìde. Mali ti dìde, Senegal gan ti dìde. Bẹ́ẹ̀ náà ni Niger ní ìsìn àwo tí ó sọ sí, torí ọ̀dọ̀ wọn làwọn Sálàfí ti ya wọ Nàìjíríà. Láti Niger làwọn Sálàfí ti wọ Nàìjíríà.
òdodo ọ̀rọ̀ ni mo ń sọ fún yín o kì í ṣe pé ní wọ́n sọ fún mi o ń táwa mọ̀ ni o tá a sì ti bá wọn gbé dáadáa àti nìjẹ́ ní gbogbo èmi làwọn alákatakítí ilẹ̀ haúsá yẹn ti wọlé kí ni mo wá fẹ́ fàyọ lórí ẹ̀ ní pé tí Burkina yẹn wọ́n wá kó gbogbo ọmọ rẹ̀ wọ́n ló yá kán máa wá ṣe practice kán máa wá kọ́ṣẹ́ kán wá ṣe training tán bá ṣe training tán wọ́n á mọ bí wọ́n máa dà wọ́n sí èmi sì mọ̀ pé wọn ò ní gbẹ̀mọ̀ fáwọn eléyìí nígbò bá yá torí àwọn náà ni ó fi pa àwọn mùsùlùmí ibẹ̀ tó jẹ́ alákatakítí wá ń contest tẹ́ ẹ bá ráwọn ìyàwó wọn wọ́n wá rí ránunrànun àwọn ìdàkejì ò bá wọn jáde o wọ́n wá ń kígbe páwọn fẹ́ kí Ibrahim kó sọ̀kalẹ̀ ṣe rí pé tálíkà sọ̀rọ̀ gbìyà ṣe rí pọ́rọ́ ẹ̀sìn náà fi ń dà lúrú iná ẹ̀dẹ̀ ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹ̀sìn ní ẹ̀sìn ló kó báńdíìtì wọ̀lú ẹ̀sìn yìí náà ni ló kó Boko Haram wọ̀lú kírísítẹ́nì wà nù wọn o torí àti find out mùsùlùmí wà nù wọn o wọ́n jọ rò pọ̀ ní o ẹ rí káwọn bàbá Adébóyè yẹn kan jáde tẹ́ ẹ bá gbọ́ iye owó tí àwọn náà fi ń sínú owó tán ń gbé fún wọn ní Sambisa kì í ṣe kékeré nígbà Jonathan tí kìíní yẹn wá fi dàgbà sí pé àfi kírísítẹ́nì mo wá rí fídíò kan lórí ọ̀rọ̀ olóyè Sunday Igbhoho tí àáfàá kan ṣe mo wá fẹ́ kí àáfàá yẹn kó jọ kó sọ fún mi nítorí tó fi sọ pé Sunday Igbhoho kò lè bá wọn ṣiṣẹ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́. ṣe gbọ́ báyìí nísìn mi ìfẹ́ play gbogbo ẹ̀ tán kẹ́ ẹ lè bá gbọ́n tí bàbá yẹn sọ mo wá fẹ́ bi wọ́n léèrè mo fẹ́ bi àwọn bàbá yìí léèrè tí í ṣe àfáà Sunday Igbhoho bọ́ síbi kan wá gbọ́ kinní kan ọ̀rọ̀ tí akásẹ̀ ti ń sọ fún ọ láàrin ìwọ àti àwọn sálàfí nígbà yẹn ṣé o rí pé wọn ò mọ̀ fún ẹ gbogbo wàhálà tó kó sí láàrin àwọn àfáà kan gba tiẹ̀ ṣé o mọ̀ pé Saheed Shittu sálàfí oníṣòkòtò péńpé olókóbá ẹ àìmọye sálàfí ló ti rán lọ Mọ́kà o wọn ò pè ọ lẹ́lẹ́bọ ńgbà yẹn àìmọye àwọn èèyàn kan ni wọ́n ti dáàbò bò nínú wọn ò sọ pé OPC gbàyàwó àwọn o wọn ò sì ní OPC báyàwó wọn sùn Sunday Igbhoho ṣé wọn náà gbọ́ báyìí nísìn èmi ṣe rí tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n bá ní àwọn tí ẹ fẹ́ ṣe fún Sunday Igbhoho kó lọ tírénì o ó sì dá ìmọ̀ràn nìyẹn ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀ faramọ́ nítorí bó jẹ́ lẹ́bọ wọ́n fẹ́ taari yín sínú ẹbọ ẹ bá wa bí àwọn àáfàá yẹn léèrè ìpè ńgbà tí Sunday Igbhoho tí ń fi rán àwọn èèyàn wọn lọ sí Mọ́kà kí ló dé tí wọn ò fi pè lẹ́lẹ́bọ ìyàwó Sunday Igbhoho alájà ni o bó ṣe ń lọ Mọ́kà ní lọ umura o bẹ́ẹ̀ ní rán àwọn ọmọ mùsùlùmí lọ Mọ́kà lọ umura ẹ ti understand àfa Abdulhakeem nínú Yorùbá nation náà wà o wọn ò mọ̀ ti torí ẹ̀dẹ́ lẹ́bọ
àbí bẹ́ẹ̀ kọ́ so torí bẹ́ẹ̀ ṣe rí pé ìjà ẹ̀sìn náà fẹ́ fi gbé wọ inú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ wọn ò fẹ́ jẹ́ kán rójútùú àti lọ gba àwọn ọmọ ọlọ́mọ ìjà ẹ̀sìn náà fẹ́ gbé wọ̀ tá bá lè bá wa ṣerú tí Ibrahim ṣe kì bá dáa kán lọ kó gbogbo ọmọ wọn pátá àwọn ẹni tí wọn ò bá gbà àti Sunday Igbhoho àtàwọn náà o àti ọmọọṣẹ́ ti Dawood níwò tí í ṣe Mufti Ìwó ká kó gbogbo ọmọ wọn kán lọ dà wọ́n sí báràkì kán jọ máa ṣiṣẹ́ ẹ wá bá wa bí àwọn àfáà léèrè ṣáwọn ọlọ́pàá tí wọ́n ń ṣọ́ wa kó tó di pé wàhálà ìṣẹ̀lẹ̀ àbáwọn àmì ṣé kò sí kìrìsìtẹ́nì nínú wọn ṣé kò sẹ́lẹ́bọ nínú wọn ṣé kò sí mùsùlùmí nínú wọn kẹ́ ẹ lè bá wo ìjà ẹ̀sìn òun ló fa gbogbo èmi ní báńdíìtì kankan ìjà ẹ̀sìn wọ́n sì mọ nǹkan kólẹ̀ àwọn kìrìsìtẹ́nì náà ní ìsìn ojú ló ká wọn mọ́ o torí àwọn náà ti wà ní involve lórí kinní yẹn tẹ́lẹ̀ ẹ má jẹ́ tàn yín gbogbo ẹnu ni mo fi sọ mi ò yọ sọ ẹ ti understand torí bẹ́ẹ̀ ẹ má jẹ́ afaralẹ̀ fún já ẹ̀sìn ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí bàbá bá lè bá wa ṣerú eléyìí fún àwọn ẹlẹ́sìn tán bá jáde tán sọ̀sọ̀kúsọ tàbí èyí tó bá ti ń bú president inú àwọn ẹlẹ́sìn tàbí ó bú olórí inú àwọn ẹlẹ́sìn kan ṣa gbogbo wọn ká kó wọn lọ dà sí training torí mi ì mọ nǹkan tán fẹ́ gbà nú ẹ o mi ò mọ nǹkan tán fẹ́ gbà nú ẹ o ṣe rí pé àwọn alákatakítí náà ni àwọn alákatakítí ni wọ́n dẹ sí Ibrahim tẹ́ ẹ bá dẹ̀ tu wò fínífíní gbà tí Saudi ò ríṣẹ́ yẹn jẹ́ wọ́n wá fà wọ́n mọ́ra Ọlọ́run ló mọ iye promise owó tán ti promise rẹ̀ pé tó bá ń kóbó dáadáa tó ń dá láàmú tó ń stress yẹ ó máa juwọ́lẹ̀ f'Amẹ́ríkà ẹ ti understand torí politics náà dẹ̀ ń ṣe ń sìn gbogbo àwọn alákatakítí yẹn náà wà nínú politics ní ìsìn wà láìtàlà ó ti nílùú Ghana náà ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o mọ́sálásí náà ti lura wọn ànájátí ìwọ tó jẹ́ àgbàfà sálàfí àwọn alákatakítí ní Ghana ń ṣe ló wá lòun fẹ́ tún fẹ́ pèrún ó wá àṣẹwọ̀ ló tún du kínní sẹ́nẹ́tọ̀ nílé àwọn oníṣèlú òun náà ó ti wọnú òṣèlú ó dẹ̀ fẹ́ fún àwọn míì láàyè kan kírun fún wọn níjọ́ ọdún ìyẹn náà di skátà lóòjọ́ ọdún tiẹ̀ làwọn yẹn wọ́n ń jáde ń bẹ́ gidi gan ni kẹ́lẹ́ bá mọ̀ pé a ti gbọ́mọ àparò sábẹ́ a ti káwọn àparò sábẹ́ látìgbà wọn ti bí mi èmi ò ríru eléyìí rí o kìrìsìtẹ́nì ò bára wọn jà ń fẹ́ra wa ni o oníṣẹ̀ṣe ò bára wọn jà ń fẹ́ra wa ni o kí làwọn wèrè yìí dé sí ni o kí làwọn àkà yìí dé sí ni o wọn ò dẹ̀ gbàtà Ọlọ́run ò gbàtà nábì o ó ní ẹnìkan tí wọ́n láwọn kọ àdíìsì rẹ̀ làwọn gbàgbọ́ tó kọ̀kọ́kúkọ nípa ànábì ni wọ́n gbàgbọ́ o kì í ṣẹni tọ́lọ́run rán làwọn gbàgbọ́ o kì í ṣẹni tọ́lọ́run rán ni wọ́n gbàgbọ́ ló jẹ́ kó jẹ́ pé èébú Muhammad ó yá lẹ́nu tiwọn torí bẹ́ẹ̀ n ti lọ nílùú ni mo ní kí n wá sọ fún yín o Sunday Igbhoho mọbi tó máa rìn sí mọbi tó máa rìn sí ibi tó bá mọ̀ ìpáwọn alákatakítí pọ̀ sí má káwọn ọmọ lọ́ọ̀bẹ̀ mọ́fẹ̀mí wọn wewu o wọ́n rán báńdíìtì sáwọn ọmọ rẹ o n ti sì ń bẹ lọ́wọ́ àwọn ọmọ rẹ kò sí lọ́wọ́ n ti ń bẹ lọ́wọ́ àwọn báńdíìtì kò sí lọ́wọ́ àwọn ọmọ rẹ o torí ìbọn gbájínátù tiwọn amúnimọ́ ògùn ni o dákun torí Ọlọ́run wá ìlú tó máa fi àwọn tiẹ̀ sí and again lọ bá ààrẹ Gani Adams bàbá wa Ṣèyí Mákindé àwọn lọ́balọ́ba lọ bá wọn kẹjọ sọ̀rọ̀ pọ̀ kí gbogbo nǹkan lè bá àgúnrégé dákun torí Ọlọ́run Sunday Igbhoho ẹ̀gbọ́n rẹ ni mo jẹ́ dákun torí Ọlọ́run torí n táwa ń gbọ́ ò gbọ́ wọn bá àmọ́ ní ó fẹnu já wáyà n tó wà lábẹ́ ó fẹnu já wáyà ó jù yẹn lọ ǹjẹ́ o ti gbọ́ dákun torí Ọlọ́run sí mọ́rú àwọn ẹni tó lò fẹ́ súnmọ́ tàbí ó mọ̀ bá sọ̀rọ̀ ó ti Saheed Shittu gan mọ́ bá sọ̀rọ̀ àṣírí ìrìn àjò rẹ torí ara àwọn alákatakítí ni yóò fi ọ ṣe politics èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ Saheed yóò fi ìwọ Sunday Igbhoho ṣe politics tó ò ní mọ̀ ǹjẹ́ ti gbọ́ wọ́n ń ka score ni o wọ́n ń ka score ní oyè èèyàn tó bá rí paná fi ń gbowó ẹjọ́ torí Ọlọ́run ò ní pa yín pakúpa ọmọ mi tó bá wà nù wọn tó bá ní ẹjọ́ ìwọ̀n kẹ́ ẹ sọ pé ṣé ìyá rẹ̀ náà wà ń bẹ̀ ẹ bú dáadáa ẹ bú ọmọ mi tó bá pè yín sí inú àwọn sálàfí oníṣòkòtò péńpé ẹ bú dáadáa kẹ́ ẹ rán wálé kẹ́ ẹ ní ṣé ìyá rẹ̀ náà ń ṣé ìyá rẹ̀ wà nù ìjọ yẹn tí ìyá rẹ̀ ò bá ti síbẹ̀ kó tètè gbẹnu rẹ̀ kó ṣẹnu ẹ̀ ní lákìbù ṣé ẹ ti gbọ́
ìwà tá ń wù kiri nìyẹn o. ìmáàmù náà dẹ sí Ibrahim Taore, ẹ wo bí wọ́n bá yọ sí ọ̀nà ẹ̀sìn náà bá yọ sí, wọ́n sì mọ̀ pé ẹ̀sìn yẹn náà ní ń dà wá láàmú ní Nàìjíríà. wọ́n á wá tún lọ rèé kó àwọn búṣú nínú Niger. àwọn búṣú yẹn wà ní Taramase, àwọn náà ń gbé Agadez, àwọn náà ń gbé Kọ̀ní, àwọn náà wà ní gbogbo Algeria yẹn. àwọn ni wọ́n máa invite wọn wá bá Ibrahim ni, ṣùgbọ́n àwọn ìlú mẹ́ta kan ti dìde, wọ́n láwọn ó dúró ti Ibrahim sẹ́. Mali ti dìde, Senegal ti dìde, àwọn Gambia gan máa kún lọ́wọ́. so kò jẹ́ tí mo ní kí n wá fún yín ní information a kú ọdún o, a ṣe púpọ̀ rẹ̀ o, a ní ṣe nú ọwọ́ bandit pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run o. àwọn ẹni dẹ̀ ń ṣọ́ wa láti fẹ́ ẹnu ọ̀nà ilé wa hàn wọ́n, Ọlọ́run ò ní fún wọn ṣe. gbogbo èyí tẹ́ ẹ bá lẹ́bí ara nílé, Ọlọ́run ó fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn o. àwa náà tá a sì wá ń bí, Ọlọ́run ó fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o, torí kò síbi tó safe mọ́ ní ìsìn. ẹ dákun, ṣé ẹ ti gbọ́? so Sunday Igboho, advice tèmi sí ẹnìyẹn o, advice tèmi sí ẹnìyẹn Sunday Igboho. àwa gbọ́ yìí láìfù ni ó sì fi ṣe show ni, àáfàá ló fi ṣe show, kì í ṣe pé ní mo hún látòrí mi. ó ti understand? tẹ́mi bá máa sọ̀rọ̀, tí n bá rí tí ò dá, tí n bá máa sọ fún èmi, òun wojú anybody máa sọ fún ẹ. ó ti understand? òdodo dẹ̀ máa korò ni, ṣùgbọ́n ṣọ́ra. èmi ìwé tán fún ọ inú mi dùn sí, ṣùgbọ́n ó ní kẹ́nu o. ìwé yẹn gan ló jẹ èmi lógún. nǹkan bíi ẹ̀rí kan tó ti ní lọ́wọ́ ló jẹ èmi lógún ju èmi ni mo fẹ́ lọ ṣe gbá ọ̀nàkọ́nà ló ti lè fìwé yẹn ṣe nǹkan o. Sunday, tó o bá tiẹ̀ wá fẹ́ ṣe gbogbo ẹ̀ parí bakú, dákun finú gbọ́ yẹn lẹ̀ fún wọn kó wá ṣa àwọn ọmọ rẹ. kẹ wá wá àwọn àgbẹ̀ ká máa roko, káwọn jẹ́ ọlọ́pàá fáwọn àgbẹ̀ fún ẹ. kó wo bí ìjọba ó ràn ọ́ lọ́wọ́ bí ó ràn ọ́ lọ́wọ́. èmi mo sọ bẹ́ẹ̀, á gbóhùn sókè fún ẹ. tó bá rí bẹ́ẹ̀, mo dẹ̀ ti sọ̀rọ̀ yìí nígbà Yorùbá Nation, ipe gbogbo tẹ́ ẹ ṣe yìí, gbogbo ilẹ̀ tó wà nílẹ̀ jantirara yìí, kí màálù ò tó wá máa jẹ ko. ẹ dá àwọn ọmọ síbẹ̀. ìgbà kan mo ṣe bí Saheed re, òun náà fẹ́ máa ṣe lọ ni. ń gbò ó roko bí ìṣẹ́jú méjì kan ó lẹ́yìn dùn, táàmù ìpele rẹ̀ ló fẹ́ kọ́ síbẹ̀. Sunday Igboho, ọ̀nàkọ́nà ló ti lè lo ìwé rẹ̀ tí ó dẹ̀ níyì dáadáa. èmi bá ní kó o fi ìrù ẹṣin, ìrù ẹkùn, ìrù ọ̀bọ fílẹ̀ lẹ̀ fún wọn, kó o wá jẹ́ olórí àwọn àgbẹ̀ pátápátá tí wọ́n bá ń dáko, kí àwọn ọmọ rẹ̀ ó máa ṣọ́ wọn. mo kàn advice rẹ ni o, kì í ṣe pé ní mo pa láṣẹ o. ọ̀nà míì tún nìyẹn o. ọ̀nà míì náà tún wà bẹ́ẹ̀ láàmú wú jáde fún ẹ. ṣó ti gbọ́? àní tí mo sọ jáde, ó níbi mo ti gbọ́, ó sì láwọn ẹni tán jókòó tí wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn. ó fẹ́ẹ́ pè fún ẹ o. wàláì tàláì yẹn gan fi ọlọ́kàn balẹ̀. tí àwọn èèyàn bá sì ti roko tán kan kọjá sílé, ló bá tán, o ti ṣiṣẹ́ rẹ, o ti gbowó ẹ. èyí táwọn náà ń ṣe níta, wọ́n ń gbowó rẹ̀. ẹ ti understand? ìwọ ló mọ tó máa ṣe fún wọn bẹ́ẹ̀. kò jẹ́ tèmi tí mo ní kí n sọ fún ẹ. olóyè Sunday Igboho, Ọlọ́run ò ní fi á ṣe déédéé aburú o. Ọlọ́run ò ní fi á ṣe lóòótọ́ iṣẹ́ tó fẹ́ ṣe, iye owó rèé, ikú rèé o. owó rèé, ẹ̀mí dà ní o. a ní bọ́ sí wọn lọ́wọ́ ò dákun o. jọ torí Ọlọ́run rẹ́ni tó bá fẹ́ nǹkan èèyàn, ó gbọ́n jù yàn lọ. kò jọ́rọ̀ tí mo fẹ́ sọ ní pé kọ́lọ́run ẹlẹ́dàá kó bá wa bẹ ìjọba bó tiẹ̀ ṣe múrú ìmáàmù yìí, kán bá wa gbé àwọn ìmáàmù alákatakítí ní gbogbo ilẹ̀ Yorùbá, kán sì ṣàwọn lọ́kọ̀ọ̀kan ká jù wọ́n sínú kínní, kán wá bá wa sọ̀nà. èyí àdúrà àwọn ò bá wa gbàdúrà káwọn ọmọ wálé. ẹjọ́ wọ́n ń wọ́wọ́ orí nẹ́ẹ̀tì, wọ́n ń wá owó YouTube, wọ́n ń ṣe politics kiri ni. politics náà ń dùn wọ́n ń ṣàfáà, àmàwọn àfáà. ẹ wo bàbá Mudiru ni wàláì bẹ́ẹ̀ pé kó wá bá yín ṣe kíní kan ní òun àti ta ni. kò bá wọn ṣe rí, bàbá wọn gan ò bá wọn ṣe rí, ṣùgbọ́n wọ́n wàá bá wọn, wọ́n á wá seek advice lọ́wọ́ bàbá yẹn. iṣẹ́ tí ọmọ gbé gan-an nìyẹn. n tí ń dùn wọ́n nìyẹn, kò bá wọn lọ́wọ́ sí politics. alátàndá ò bá wọn lọ́wọ́ sí politics, ní dùn wọ́n ni wọ́n ń dààmú kiri. ẹ wá wo báṣìírí wọn ṣe tú. irú owó tó ń gbà ní Saudi tẹ́lẹ̀, tó bá jẹ́ pé irú owó yẹn ẹgbẹ́ kànga o, ẹ ṣe kan o, kán wá múrú owó yẹn kán fi dá bí kọ́ńpìnì kan kalẹ̀. wọn ò ṣe é. owó wá tán, ẹjọ́ náà rò ó. kò sówó mọ́, wèrè ló kù. ẹ dákun torí Ọlọ́run, ẹ̀mí dẹ̀ ló kù tán ń fà báyìí o. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ò ní fi á ṣe déédéé aburú o. ẹ jẹ́ á máa bá Taore yìí. lóòótọ́ ìgbọ́ French, gbogbo nǹkan tí n bá tún ti gbọ́ máa gbé jáde pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ò ní fi á ṣe déédéé wọn. ẹ wo bí báàfà ṣe ń sáré, ṣe bó lóun láyà ni. àṣẹ wọn ti kọ̀wé fún wípé ẹ jẹ́ ká jọ kírun níbì kan náà. tá a bá kírun yídì níbì kan náà, a ní wọn ò ní fẹ́ jòkó tì í sẹ́.
níbi tí wọ́n ya wèrè dé bẹ́ẹ̀ lè bomi fún wọn kán mu bẹ́ẹ̀ bá kí wọn gan wọn ò ní dá yín lóhùn ẹ̀yin Sáláfì tẹ́ ẹ bá wà níbí báyìí tẹ́ ẹ bá bú mi ìyá yín lẹ bú o tẹ́ ẹ bá ilé bú mi ìyá yín lẹ bú torí wà yín ni ọ̀kadà náà ń wà mọ́rúwá náà ń wà tí gbogbo ẹ̀pọ̀n ó ti gbóná ra yìí gbogbo ara wọn irùngbọ̀n wà máa rùn fún un yóò máa rùn ní fún un wọ́n ní wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ dókítà wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ nọ́ọ̀sì wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan wọ́n lára àmọ́ ni àwọn sì ń du háùsì láti jókòó ṣé rí i pé wọ́n ti kó àwọn èèyàn ń gan wọ́n ti sọ wọ́n di wèrè wọ́n ti sọ wọ́n di màálùú kò jẹ́ bó ṣe jẹ́ àwọn Fúlàní tán dẹ̀ sọ pé jihadi àwọn ọmọ wọn ò lo nìkan ìbòrí lásán làwọn ọmọ wọn fi kọrùn wọ́n máa rọra jù sórí ní báyìí wọ́n sì fi kọrùn wọn ò bá wọn lo nìkan o torí bẹ́ẹ̀ ṣàǹfẹ̀sì yín owó náà fi ń gbà o owó náà fi ìlú dídàrú owó náà fi ń gbà owó náà fi ń gbà ẹ jẹ́ á máa wo sẹ̀rẹ́rò tó máa ṣẹlẹ̀ ní Burkina Faso ẹ bá wa ṣàdúrà fún màá yẹn gbogbo ẹ̀yin abiyamọ kán má rí mú káwọn Sáláfì ó má rí mú ẹ ṣé mo dúpẹ́ o tẹ́ wá bá mi wò ó ẹ ṣé gan ni mo dúpẹ́ ó dàbọ̀. Oduduwa nation no going back. Tinubu he must go. Fulani must go. Enough of kidnapping. Ẹ wá ra ọtí mo tà. Yes, any Friday mo tún ti wà store. Ẹ wá rajà. Gbogbo imo mi tẹ́ fẹ́ glow. Tẹ́ fẹ́ kí skin yín kó máa mú yes. Tó jẹ́ pé ní aṣọ tẹ́ bá wọ̀ báyìí. Ẹ máa look sexy. Ẹ máa dùn wò lọ́mọ. Cream wà. Àwọn cream tó yẹ pé tí bá recommend ẹ fún yín. Skin lady ke o fresh. Skin lady ke o glow. Ẹ gbọ́. Pẹ̀lú bó ṣe wà yìí tí gbogbo ẹ mọ̀ yìí wàláhì kò fresh. Ẹ máa mọ́ jù mí lọ, ẹ máa fresh jù mí lọ. Ẹ̀yin tẹ́ bá need àwọn quick action cream. Ó wà níbí báyìí. Àwọn quick action fast number ó wà níbí báyìí. Ó wà níbí báyìí. Àwọn ajẹ́bí dog cream tó yẹ pé tẹ́ bá lò báyìí. Fast ni kò sí lọ kábọ̀. Kò sí kíni mo pè kò sí lọ kábọ̀ níbẹ̀. Body yẹn ti ṣe kíni ó ti jáde. Láàárín ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì wá máa bí gbà. Ìyá lágbájá mo ṣì rẹ́ lánàá dúdú náà ṣọlọ́wọ́ ẹnu máṣíìnì ni. Ṣó fara yó òyìnbó ni. Ṣó gba skin òyìnbó wọ̀ ni. Wàláhì tàláhì ó kún bíbà. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ need àwọn shampoo tó ń ṣiṣẹ́ fún dandruff. Àwọn shampoo tó wà pa gidi. Àtàwọn conditioner. Àtàwọn hair booster tó máa boost irun yín gbogbo ẹ̀ wà ní Lady K African store. Ẹ̀yin tẹ́ bá need agumu manpower ti fẹ́ tán o. Ti diabetes sí yìí ọrùn mi ti shock àwọn èèyàn ti sanwó lẹ̀ lọ rẹ́kẹrẹ́kẹ́ but tó ti wà lọ́nà ó máa tó dé tó bá ti lè dé báyìí máa bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn so ẹ̀yin tẹ́ bá fẹ́ rà ẹ tètè sọ fún mi lẹ̀ because tó bá tún ti tán sí ó tún lè tó bí 2 to 3 months kó tó dé. Production was slow this time around. But I gbọ́ ní weather. Ẹ dẹ̀ mọ̀ pé egbògi ló fi ṣe gbogbo àwọn kìíní. Gbogbo àwọn egbògi náà ló ní àsìkò títí ẹ̀. So gbogbo ẹni tó bá fẹ́ ra gbogbo máa ń pa wà á jẹ́ bí dán. Tí màá fi ọwọ́ ẹ̀sọ̀ yà fún yín pé tí ò bá ti ṣiṣẹ́. Tí ẹ̀ dóbò dáadáa kí gbogbo yín kó náà. Kẹ́ náwó dẹ̀ kẹ́ náwó rọ̀. Màá dáwọ́ yín padà fún yín. Confirm lélẹ̀ apá àti òṣì. Eléyìí mú yes dákú ó ṣiṣẹ́ kú. Ó ṣiṣẹ́ dànù. Mo ti release mi ò lè ṣe mọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún yín. Kọ́mà ti fọwọ́ wọ yín láyà báyìí ló kó yá tún dìde padà. Tún bẹ̀rẹ̀ ni bí wọ́n dẹ̀ fọwọ́ wọ yín láyà ibi tó bá wùn ọkọ̀ fọwọ́ wọ́. Ìbájẹ́nu wo etí yín lọ́ba káwọ́ bọ̀ ara yín máa dìde padà ní ẹ tún continue nìyẹn. Ajẹ́bidán tó confirm. Ọdún kẹta yẹn ta ti ń polówó ẹ̀ kò sẹ́ni tó complain lẹ́yìn kan tó introduce ẹ̀ sí yọ̀. Láti 2023 ni mo ti polówó 2023 àbí 2022 I think it's 2022 mo ti pẹ́ lọ́wọ́ tí ẹ lọ kò sẹ́ni tẹ́mi bá polówó ọjà polówó wọn máa ń pẹ́ gan lọ́wọ́ mi látara pé kíni kí n tó polówó ọjà fún yín màá kọ́kọ́ wà díẹ̀ wò ṣómú yes tí ò ní bá mi lórúkọ jẹ́ tó bá dẹ̀ ti lè mú ẹ gbàgbé àwọn náà tí mo tún wá bá polówó kéde nìyí ajé ń wọgbá tájò bá wọgbá wá ti wá fẹ́dọ̀ mi tí ó mọ̀ bá wọn polówó ọjà wọn ajé ń wọgbá òun ni wọ́n ṣe lè gbà polówó lọ́wọ́ mi wọ ẹni tí mo bá polówó àwọn ọjà náà nígbà kan 4 years ni mo fi bẹ́ẹ̀ ni ẹ náà polówó fún ara mi ni mo withdraw ó tún lẹ́yìn ọ̀kan bẹ́ẹ̀ náà tí yẹn náà fi àwọn méjì tẹ̀lé náà fi advert bẹ̀mí mo ní mi ní interest ó dẹ̀ nídìí so
ẹni tó bá ti ń ta nǹkan gidi máa gbé wá fún yín. That is why ẹ lè sọ pé ẹ mo rajà lọ́dọ̀ Lady K kò dáa. No, ta gbangba mo ti sọ yìí, ìwọ tó bá ti ra irú ẹ̀ tí ò dáa, má parọ́ o, má fi ọ̀tẹ̀ sí o, má fi ìlara sí o, kọ sí comment section tó bá ti wo program yìí. Ẹ lè rí. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà náà tẹ́ ẹ bá bí mo ṣe ròyìn fún yín, ẹ má bá mi kọ sí comment section. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kì í ṣe kẹ́kọ̀ọ́ pè mí àbí kẹ́ wá sínú WhatsApp mi, kẹ́ wá máa ṣàlàyé fún mi pé yes, confirm lẹ́ra. Ẹ má bá mi kọ sí comment section program mi pé product tí mo ra o, kì í ṣe dandan kẹ́ kọ̀ọ̀kan tẹ́ ra. Ẹ̀yẹ kọ̀ọ̀kan sí pé nǹkan tí mo order o, in fact I really enjoy it, so thank you o. Ó wà okay, bẹ́ẹ̀ tẹ́ fi thank you ṣe mí ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín náà. Ẹ kàn jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé yes, you bought something from me and it's okay. Ẹ jọ̀ọ́, review yìí ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo nǹkan tẹ́ bá ti rà lọ́wọ́ mi, ìbájẹ́ African food lẹ bá rà, ẹ confirm àwọn ẹ̀wò tó bá ní chemical. Mi ò fi chemical sa oúnjẹ mi, mi ò fi sí. That is why tí mo ṣe máa ń ṣe níwọ̀n. So gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn African food náà, ìlùbọ́ rice ọ̀fadà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wà. Ẹja wa kò tí ì dé. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí fún Thailand fish, tí bá ní kò sú mi, irọ́ ni mo pa. Ṣùgbọ́n mo nígbàgbọ́ ṣá pé lọ́sẹ̀ tá fẹ́ wọ̀ ó máa dé. Kódà ìgbà tí mo ti rí pé àwọn ọjà late báyìí sí, kí nǹkan tó dé mo ti order mi so that kò ní tán, customer fẹ́ wọlé, kò ní tán kẹ́ tó get another one. So edit tẹ́ bá ti fẹ́ ra ẹ kàn sí mi, ẹ kàn wá mi níta, ẹ jẹ́ pause sí fídíò tí mo ṣe. So àlàyé tí mo ń ṣe lọ, ẹ má bínú, mo ti rojọ́ gan sísìn. So bó ṣe jẹ́ nìyẹn ṣá, gbogbo tẹ́ bá rà lọ́wọ́ mi ẹ fọkàn balẹ̀. Now mo fẹ́ fi fídíò àwọn Boko Haram yẹn tó ẹ̀ṣẹ̀ release, tí wọ́n ẹ̀ṣẹ̀ release pẹ̀lú teacher. Ṣé program yóò ní good? Okay, má fi wà ní next program. Kẹ́ wo bí wọ́n ṣe gbé ìbọn sí woman yẹn lọ́rùn. Ìbọn bí wọ́n ṣe nà sí woman yẹn, tí woman yẹn dẹ̀ ń bẹ president of Nigeria, ìyẹn àwọn teacher tó kú. Báwo ló ṣe release àwọn videos yẹn tí àwọn DSS ò rí wọn track? Ẹni burúkú nìyẹn, ní ègbé làwọn DSS, ọ̀rọ̀ á sì fi yín gégùn. Àwọn ò lágbára o, ṣùgbọ́n alágbára tó ju gbogbo ayé lọ, ó máa ṣèdájọ́ fún yín. Ẹ̀yin mọ́mì mẹ́yìn dáàdì mi, fídíò tí ń gùn jẹ́ bá mi share. Ẹ jọ̀ọ́, ìdọ̀bálẹ̀ mi rẹ̀, ẹ bá mi like program yìí. Mo fi Elédùmarè bẹ̀ yín. Ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi share, ẹ comment. Opinion ti yín náà, ẹ bá mi kọ sí comment section. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ojú òní tiwa, ẹ ṣeun gan, ó dàbọ̀.